Ìwọ lọ subscribe sórí Òròkì TV kó máa wo. Ìwọ lọ subscribe sórí Òròkì TV kó máa wo. Wait. Do you know Hush Puppy? You know Hush Puppy? It's from my country. Really? Yeah. Very cool. Do you know Hush Puppy? Everybody knows. Everybody knows Hush Puppy. Yeah. This Gucci store. I see it on Instagram. But now I'm seeing it with my 2 Koro eyes. Beautiful. Well, how much is this bag? This one's 56,000. 36 what? No, it's Shit. It's a lost 36,000. Yeah. So $10,000. $10,000. Yeah. Do you have anything for like 200? Only scarf. Wow. Oh, $50. What $50 in this store? I think I'm in the wrong store. $10,000 for one bag. Hey man, guess where I'm at? Goddamn, I woke up in Dubai. Yeah, man. Ain't but face on me, man. I love fly. Goddamn, shit. Drip look good, man. Shit. Yeah, so what happening tonight? Y'all come out. I'm gonna be in what is she called? Abu Dhabi. Yeah, y'all come out tonight. Let's party. Let's have some fun. Just get jiggy with it. You dig? Everybody just wanna have fun. Like Nike out here in Dubai, goddamn. Yeah, man. Hey, what it do, man? Peace out, man. Yeah, they right. You gon' miss him. I didn't tell you gon' miss. It's yeah, we got to go. Like a lily, Bẹ́ẹ̀ni. I like a lot. Àmín. Talented. Bẹ́ẹ̀ni. Ó máa fọ́ Ibi tí wọ́n ní mi ò dé, ibi tí dáàbì mi ò dé. Sílẹ̀, ẹni bẹ́ẹ̀ láti ẹ ṣáà ti rí. Dubai kún fọ́fọ́. Yes. Ó kún fọ́fọ́. This is steady on the beat. Ẹni Makanaki. Ẹni Makanaki. Oya, o baby, bá mi nísàlẹ̀. Tó bá lè jò, tó bá lágídí, tó bá lè fò, o baby, tó bá lè jò, tó bá lágídí, tó bá lè jò, sugar mommy, sugar daddy, lollipop, puppy lolly, semi credit, credit alert, 10 million, oya yokoko, eyo yokozuna, caterpillar, baby mama sita, yokoko, eyo yokozuna, caterpillar, baby, hold on, Dubai, shopping, but for your case, you, oh na na, for your
That's why Papa don't be. Yeah, yeah, oh. Yeah, yeah, but we go. Àjẹkọ Sunday video la wà live for the 220 bẹ́ẹ̀ lọ orí ẹ wà ńbẹ̀ for the Abbey City ẹ tó máa bínú kó máa bínú àwọn òbínú bẹ́ẹ̀ ṣé inú bí yẹn já mọ́ bẹ́ẹ̀ ọkàn bínú wa mọ́ ẹ sọ fún Tinubu bá ń bí ó yà máa bẹ̀yìn àmàlẹ́ máa bẹ̀yìn àmàlẹ́ ní 1 million tẹ́lẹ̀ yá lọ mi ní 30 minutes mo lè ya ẹ̀ bọ̀ kí ló ń ṣe àbá mi fi ṣe nǹkan tó dára mi kò fẹ́ fi bùgá ní kí ló ń yà máa sùn ọlọ́run olókìkí òru náà ni olókìkí òru ni o ó pariwo kí later wa má lọ sùn àwọn ọmọ mi fẹ́ jáde nǹkan bí later wa ni o olókìkí òru ẹ̀rí lákẹ́dọ̀ ẹ̀yẹ mọ́bì ọmọ yìí ni mò ń ṣe o. aṣọ mẹ́rìndínlógún lásọ ṣẹ̀gbọ́n náà ọ̀gọ́láhùn lára àti káwọn sọ níbi yìí pípé ọ̀gọ́láhùn apanimọ̀ wá olókìkí òru. Hello, my name is Ibrahim Abiodun Chata, and we are going for Olokiki Oru in Dubai. Olokiki Oru loading. Olokiki Oru loading. And this is Abiodun, the fine boy. Abiodun, the fine boy. And this is my PA. BC. So Dubai, we are coming. Get past here, they love me. People of Dubai. Get past here, they love me. Can you see? Olokiki Oru cinema called Gogi. I will do cinema called Arani. So, ẹ̀yin ará Nàìjíríà, mo ń kí ẹ̀yin náà, ẹ̀yin èèyàn tèmi gangan, mo ń kí mo ń lọ, mo ń padà bọ̀ wálé, táàmù wo Olokiki Oru cinema láìpẹ́. I love you so much. You guys have been so supportive, and I'm really indebted to you. I am glad you've been there for me all these years. God bless you. God bless me. Olokiki Oru. Ọ̀fọ́n ìdàrọ̀ ìdàgìrìgì lẹ́kùlé fẹ̀. Oyin ojú ọmọ gbọ́n wọn tó bá ní òòṣà ìṣe ọ̀yá kíkì ọmọ ni ó ká mi rógódó àwòrí ẹni ó náà mi gbàlàjà àwọn olùkúlẹ̀ ajá fọmọkùnrin olóko réfé fọmọbìnrin ọlọ́múrọ̀gbàrọ̀gbà òòṣà. Àwọn ọmọbìnrin tí ń bẹ ń Dubai yìí o ẹran oko wọn ṣe ọ̀wàrà wà kì í. Bàdó ìsàmọ̀ ní rọ̀ mọ́ wọn ọ̀wàrà wà kì í. Bàbá more blessings sir. Sabon
Olóyè ìyá jẹ́mbì. Mo kú ti wélé náà. Ó wà rà ná. Ó ga gan. Báwo ẹ má rọra àbúrò pa ẹ̀bẹ́ mi òdìbò rẹ̀. Fídíò ni o. Mo kí bẹ̀ gínà lẹ́nu gínà yìí. Ẹra jẹ́ o, kí wọ́n yàgbẹ́ o. Báyé ọmọ Ondo wá ilé ọmọ Ondo wá sí Dubai máa bó tí wọ́n jẹ́ yàmàyàmà náà máa jẹ́ yàmà náà ká gbọ́ yé o. Ó ga gan. Ìgbàgbẹ́ yẹn náà láìsí o. Ewé nìyẹn o. Ewé máa jẹ́ díẹ̀ tá pọ̀ náà máa wọ ọmọ Ondo mi. Ẹra jẹ́wé o. Yorùbá ìwà dàgbò o. Ilé tí dàbí yẹ̀kú sí mi máa mọ́ o. Má máa pa mi lóòótọ́ ayẹta. Ẹra jẹ́wé o. Wọ́n ní mo yàgbẹ́ o. Gbogbo ráìtì ní ọdún. Ọ̀fọ́nrán ìdàrọ̀ mò ń bọ̀ kí sọ́wọ́n di fóònù ọ̀fọ́nrán ìdàrọ̀ ìdàgìrìgì lẹ́kùlé fẹ́ sàfárì wọn pè mí Dubai kí sọ́wọ́n di fóònù ọ̀gbọ̀gbọ̀jú tó wúrà kọ̀yà ti làbẹ́ làbẹ́ bí sànkó bá balẹ̀ jọjọ oyè ojú yà máa gbé yín oyè ẹ máa wò mí ẹ máa wò mí kó máa lọ Nàìjíríà báyẹn Nàìjíríà yá. Ok, ó ti yá. Live on direct, Dubai Connect, A3 Entertainment, Ọba Adérẹ̀mí Àyìndé Àlùkò. Ọlọ́run ló kìí kí omi Fasos. All the way from London, I'm here. Fasos toy. Ọlọ́run bá ń bọ̀ tonight. Bàbá ọ̀rọ̀ bọ̀ dé yẹ láìpẹ́ náà ọ̀gẹ̀dẹ̀ tó pọ̀. Ọmọ ìyá mi, torí 30 million tó lè yá mi. Ojú òbò. Ìyá mi, 30 million lè yá mi. Ó lè yá mi lọ, ó yá náà, àṣìlè. Ìbá yẹ kí ló máa fi ṣe. Bàbá mi ọmọ mi tó kéré jẹ. Nínú Dubai rà, tó bá náwó lè gbé Dubai yìí. Gbogbo nǹkan wọn là mọ ọ̀rọ̀ náà. Full house. Ẹ̀yà tápà. Ọdún ṣàpà. Nàìjíríà ṣàpà. Dubai ṣàpà. Dubai chapter, we are all here, 3 connect, as you can see, 3 connect. Nigeria, Dubai, and London chapter. Here we are.